rere gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ káàpẹ́ yìí la jàre ọ̀nà kakanfò kẹ́ẹ̀ẹ́dógún tilẹ̀ Yorùbá ààrẹ ọ̀nà kakanfò wa ń bọ̀ sí UK lẹ́nu ìrìnkárí àgbáyé tá ààrẹ ń rìn lọ́wọ́lọ́wọ́ láti ṣàbẹ̀wò gbogbo àwọn ọmọ Oòduà kárí àgbáyé ní Oòduà Progressive Union OPU The History àti gbogbo ẹgbẹ́ Yorùbá pátá tó wà ní UK. The host to our special guest is Royal Highness Ààrẹ Abíọ́dún Ìgè Gani Adams, the Ààrẹ Ọ̀nà Kakanfò. Saturday 31st March 2018. Venue Hilton Hotel Docklands Riverside 265 Rotherhithe Street, London SE 16 5HW. Time aago 12 ọ̀sán lọ́jọ́ sátidé ọ̀hún gangan ní kẹ́ẹ̀tì kọ́kọ́ pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò ní surprise video láago 10 òwúrọ̀ kó tó di pé ayẹyẹ wọn bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán. Gbogbo ẹ̀yin aṣojú lẹ́gbẹ́lẹ́gbẹ́ ọmọ Yorùbá ní pàtàkì là ń pè ẹ wá kájọ gbàlejò Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá Ààrẹ Abíọ́dún Gani Adams, Ààrẹ Ìgè Àdùbí Arógunmátìdí, ààrẹ tí ń gbọ́mọpọ̀ ní gbòòrò arigidi. Wọ́n ti ní ọmọ olómi méjì, ìkan mímu, ìkan ta ẹmu nígbòhùn ó wọ̀ wọn ò mọ̀wọ̀, kan tájèjì ò gbọ́dọ̀ wọ̀. For more information fún àlàyé sí ẹ pè aṣojú ààrẹ Ọ̀túnba Wálé Harrison Ọbáfẹ́mi OPU coordinator sórí 07828 528 823 alàgbà Ṣówẹ̀bímọ́ deputy coordinator sórí 07533 376 889 tàbí ọmọọba Lánrè Sùmọ́nù secretary sórí 07961 125 898 àjẹgbó àjẹtọ́ o ààrẹ Ọ̀nà Kakanfò.